ọ̀rọ̀ ìjọba Lande yìí ó tún peléke sí ni o ó tún peléke sí ni ọ̀rọ̀ ìjọba Lande yìí tí ẹ bá gbàgbé Marigold ó díẹ̀ Ìyàwó Lande wípé tí wọ́n bá bí Ìyàwó Lande dá kó jáde síta kó wá debunk gbogbo ọ̀rọ̀ tí òun sọ yìí Ìyàwó Lande náà ti wá jáde báyìí o Ìyàwó Lande ti jáde tán Ìyàwó Lande tá a mọ̀ sí dára sí mi òun náà wá sọ pé Marigold I dare you gẹ́gẹ́ bẹ́ẹ̀ Kútẹ̀ ṣe mọ̀ pé géèmù tó kún play náà dare or no dare náà ni truth or dare me or truth or dare me àwọn méjèèjì ti wá jáde báyìí wọ́n ti wá fún àwọn ní gbàsgbòs dára sí mi tá a mọ̀ sí Ìyàwó Lande òun náà ti jáde tán ó ní Marigold I dare you gbogbo nǹkan tó sọ kò rí bẹ́ẹ̀ ṣe bí wọ́n ló kọ́kọ́ mú oko bàbá tí ìwọ ló kọ́kọ́ ń fún bàbá tí ní blow job ó yá ẹnì ṣò níbẹ̀. ibùdó bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí ó ń díẹ̀ sí bàbá tí sọ fún mi lọ́sàn yìí ni wípé ó ní dára yóò sọ kankan pé kì í ṣọmọ tó bẹ̀ bákan pé ipe mẹ́rin ló ń sọ gbogbo ẹ̀. mẹ́rin tó ní ìwọ ló ń díẹ̀ bàbá tí sì ni òun ló ń díẹ̀ ibùdó kí n tó tẹ́lẹ̀ àti bàbá tí kí n tẹ̀ tó fìrì mọ́ bàbá tí sọ bóyá mo ti mú bóyá mo ti máa mọ sí bí 8 shots. ó bá ó tán. tó sọ fún ọkọ yìí pé ẹ lọ ẹjọ́ lọ ra gbó. Marigold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. òkè bẹ́ẹ̀ni náà fún gbó. bẹ́ẹ̀ ni mà Marigold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. àṣírí ti ń tú. Kí tó lè ṣe kọ́ sí Marigold ní díẹ̀ sí because ó ń díẹ̀ mi fáwọn hard thing. ṣẹ́rí Marigold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí. ó bá tán. ẹni tó bá pàdé Marigold tó bá pàdé jù bíbélì ó pa Marigold ó fi ètò yẹn sílẹ̀ kó máa lọ. ọ̀dọ̀ bàbá tí ó yẹ kó tó ẹ̀yìn nínú bàbá ìṣòro fún un. bí àwùjọ ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmí máa ń fi àgbèrè ṣe yàn. ó ní pọ́sibù. ó da àgbèrè kọ́kọ́ sí mi lára o. ẹ kò pàdé ẹ̀dá ni. tó lè ṣe pé ẹ̀rí màá ẹ̀dá ni. tẹ́rí ọjọ́ yẹn mi ì fẹ́ play géèmù yẹn ìwọ mẹ́rin yìí ló sọ fún mi wípé pé kí n play náà pé kí ló wà ń bẹ̀. kò sí nǹkan kan bẹ́ẹ̀. ṣé mẹ́rin yìí ó wá bring back ìgbà tí ìwọ tọkọ tí ọkọ mi ti ṣe sẹ́yìn. wọ́n sọ fún mi pé ṣé mi gbọ́dọ̀ kọ́ sí Lande gan ṣe ni. ìgbà ṣe bí Lande àti lágbájá ti dẹ̀rù géèmù yìí rí náà. wípé kí ló wà ń bẹ̀. ó dẹ̀ dárúkọ ọ̀rẹ́ wa yẹn náà torí pé wà á tẹ̀sí jọ play rí. wípé tó kò sí mọ́ ẹ̀rú dẹ̀ ń ba èmi lọ́jà mo ní mẹ́rin because mo mọ̀ pé géèmù yẹn ti 30 game. ó dẹ̀ kí n ṣe géèmù tí mo láìkì rárá àti rárá ni. géèmù yẹn tútọ̀ díẹ̀ ó ti pẹ́ normal game everybody mọ̀ randomly ni. àti ìyàwó ilé náà mo ṣe ìyàwó ilé náà máa ń ṣe. kò sẹ́ni tí ò lè ṣe ìyàwó ẹlòmíì lè ẹni tó bá wù. torí olólùkọ́ kan fọ́ọ̀kì ìyàwó ilé dẹ̀ wà bẹ́ẹ̀. ok ó dẹ̀ bọ́ṣọ nìyẹn ó bẹ̀rẹ̀ sí play game ó bẹ̀rẹ̀ sí ní díẹ̀ ó ń díẹ̀ mi ó ń díẹ̀ mi pé kí n ṣe kọ́ bàbá tí èmi náà ń díẹ̀ padà gbogbo kan tó ń díẹ̀ mi. pé tó sọ pé Marigold ń lo àfọ̀ṣẹ ó bọ́ sí máa sọ̀rọ̀ lọ èèyàn lè làfọ̀ṣẹ sọ̀rọ̀ lọ tó kọ́ ẹ̀ kó pọ́n ní. kò sọ̀rọ̀ àfọ̀ṣẹ nu eléyìí. ó lu àfọ̀ṣẹ ló ṣe workout. kò sọ̀rọ̀ àfọ̀ṣẹ nu eléyìí. pé ó díẹ̀ mi fún bàbá tí ní láti pé kí bàbá tí fún mi ní dọ́gì. bàbá tí wọ́n sọ fún mi pé ṣọ́mọ̀ ẹ̀ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ eré àkókò sówó kọ̀ọ̀kan lọ bàbá tí bàbá tí ò dẹ̀ mọ́ sí mu bàbá tí wà ní òkè kò sí wàhálà bàbá tí ò mọ́ sí mu. bàbá tí wà ń sanwó omúgùn. bàbá tí kò sówó lọ́wọ́ àwọn ọmọ bàbá tí wà yes ma bàbá tí wà mú kọ́ńdọ̀mù wọn jáde ọkọ bàbá tí gò lé lọ́jọ́ yẹn mà tí bàbá tí bá wà bíbá yìí wọ́n lè sọ àwọn gọ́lẹ̀ àwọn tí kò ti sẹ́yìn ní rìkwẹ́sì wọ́n lò tí àṣẹ́ntì ẹ̀ wọ́n ló kú ẹ̀ ò lè jọ yẹn máa gbọ́ gbọ́. ọkọ bàbá tí ò lé lọ́jọ́ yẹn o. ògógó ẹ̀dẹ̀ kéré. lọ́ba tí wọ́n ní ó díẹ̀ ní bàbá tí kò ní lọ́jọ́ bàbá tí wà mú kọ́ńdọ̀mù jáde. mo wá sọ fún bàbá tí mo ní ìbùkún pé ìfẹ́ ẹ̀ nílé fún mi ní dọ́ọ̀tì o wípé mo máa jókòó lé yín ni o. bàbá tí wàá sọ fún Mary pé kí Mary kọjú sí àrògiri. ọ̀sẹ̀ gbogbo àti olóò máa jókòó lé orí oko bàbá
bàbá tí yẹn wọ́n ti rú ẹ lọ́tí yó. Kò sẹ́yìn bọ̀ ìtọ́rọ èmi mo máa mọ tí dára mo mọ tí mu tí mo bá háì mo máa mọ̀ pé mo háì mi. Mo wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Jẹ́ tó fi jókòó lé torí dọ́gí wọn lẹ̀ yìí. Èmi àti bàbá tí ò ṣe dọ́gí o bẹ́ẹ̀ àwọn ọmọ kan tó ń jẹ́ dọ́gí o. Jọ̀bí jí jókòó lé ọjọ́ kan lẹ́yìn. Mo kàn jókòó lé wọn gan ní last week. Ọjọ́ kan léṣo. Mo jókòó lé wọn ní last week torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ṣe nǹkan. Tí bàbá tí bá wọn gbà kí bàbá sì jáde náà. Mo jẹ́ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì bàbá tí yòó àbí kí ni tó ṣẹlẹ̀ bí ìtàn. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò mi even though bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ṣe ṣẹlẹ̀ I don't understand. Nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ ìgbẹ́sì bàbá tí ìfún program ẹgbẹ́ wọn fún ìṣe MC mà. Ọ̀dẹ́ ló láńgbẹ́jì kan yí pé ó dà pé bàbá tí ì ti mọ̀ kí ló mọ̀. Ìgbà tí nàá ti Mary sọ̀rọ̀ yìí ìgbà tí nàá ti Mary sọ̀rọ̀ yìí ìgbà tí nàá ti sọ̀rọ̀ yìí. Ok, ẹ máa sọ̀rọ̀. Ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunun kitchen àásùn ọ̀dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn mà èmi àti Mary àásùn ọ̀dọ̀ bàbá tí ọjọ́ yẹn á kúrò lọ́dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn àásùn lé bàbá tí and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ́ẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà even though wọ́n ṣe ìpè Mary kò dìbò òun ló dáná òun ló mọ bàbá tí òun ló dáná lọ́dọ̀ bàbá tí. So gbà tó yé orí ẹ̀ bàbá tí ń gbowó lọ́wọ́ òótọ́ ni Mary kò ti sùn àbò. Bàbá tí ò yes ma bàbá tí ò lómi mà. Tó kọ̀ọ̀kan jókòó lé okó ẹ̀. Mi ìjókòó lé okó mo jókòó lé bàbá tí lẹ́sẹ̀ ni mà bàbá tí ò lómi tí bàbá tí bá wà gbà ẹ̀kọ́ jáde kó sọ̀rọ̀ bàbá tí ò lómi. Ní o bàbá tí ti sọ pé àwọn ọdún ẹ̀ má wọrí ní bàbá yẹn ẹ̀ ká sọ kan mí wọ́n ti sọ pé àwọn ọdún ẹ̀ má wọrí. Olóhùn ṣe dọ́gí. Olóhùn ṣe dọ́gí sọkàn mí má wọrí nípa yẹn sọkàn mí má wọrí nípa yẹn. O lè má mọ̀ ìwọ sọkàn mí kúrò lórí yẹn. So last adas adẹ̀kúrò bẹ́ẹ̀ ó kálukú dẹ̀ gbalẹ̀ ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Mary Gold bá fún lé ní àgbẹ̀ kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kí ní èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí tẹ́kì gan. Tí Mary Gold tó bá wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ló máa ní kí bóun fi mẹ́sẹ̀ kí bóun pe bàbá tí ibùdó gbà mí gan jẹ́ bóun gan ló pe bàbá tí tó máa gbé fóun fún mi. Tó o bá lọ ṣe ìfẹ́ nìyẹn báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jáde? Ibi tí mi ò nǹkan tí mi mọ̀ nìyẹn. Èmi àti Mary Gold àti bàbá tí mi kọ́ la wà nínú ilé lọ́jọ́ èmi àti Mary Gold àti bàbá tí mi kọ́ la wà lẹ́yìn lọ́jọ́ yẹn. Kò sí dírẹ́bà kankan lára àdìmá. Kò sí anybody lára èmi bàbá tí àti Mary Gold la wà nínú ilé yẹn. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn. Mary Gold ló sọ fún mi wípé òun máa bá mi pe nọ́ọ̀sì mi ébó òun máa bá mi pe nọ́ọ̀sì òun pé kí nọ́ọ̀sì òun wá treat mi. Nọ́ọ̀sì ẹ̀ dẹ̀ treat mi nọ́ọ̀sì ẹ̀ sọ pé àwọn máa treat mi fún 3 days. Kálẹ̀ fún mo dọ́dọ̀ Mary Gold lẹ́ni second day ni mo padà kúrò ń bẹ̀ o. Second day ibùdó mi tí ìgbàbẹ́rẹ́ mi tán lọ́dọ̀ nọ́ọ̀sì yẹn o. Because mi ìmọ̀ 4 days mi ìmọ̀ 5 days tó yẹ kó mo wá sùn nílé òun. Èmi ò sọ pé wọ́n á sọ fáde síwájú ilé tèmi ò mú fi yín lẹ̀ sílé mi ní ìdẹ̀mú bí ọjọ́ tó sùn. Bẹ̀tù wà ló sọ pé mo lo 5 days now ó sọ pé òun mọyọjọ́ tí mo sùn. Bẹ̀mú àwọn tó sọ fún un nínú àwọn fẹ́ẹ̀sì nígbò nínú àwọn interview tó ń ṣe pé mo wá sùn 4 days 5 days níyẹn now. Àwọn tó sọ pé olù náà ni kò lọ bèrè lọ́rùn torí nǹkan tí mo sọ ń gbọ́ fi ń lọ. Ìwọ gbogbo fúlànà rẹ̀ mo sọ mo gbọ́ náà ṣé mi gbọ́ ni. Lára kúrò lórí ìyẹn eléyìí tó tún sọ lọ́wọ́ ìwé kó tún jẹ́ ká sọ nǹkan tí mo ṣe jáde fún ẹni ẹ because ẹ ti fẹ́ yà mí wèrè. Ẹ ṣẹlẹ̀ mọ́ sí ẹ̀ wá sílẹ̀ mi tó máa ń pariwo ládùúgbò pé èmi mo darí ìwà àti boyfriend ẹrú èmi mo lọ ọ̀rẹ́ wa tó lọ sọ̀rọ̀ ẹ̀ rí àtàkì. Ìgbà tó rọ̀ làdẹ̀ yìí náà tún ṣẹlẹ̀ mi ìtúwọ́ lè dákẹ́ àdàbí ti bá lọ ọdún méjì pẹ̀lú ẹ̀ ló kù àbí mo fẹ́ kí ẹ jà òun ló kù. Aláṣà bí ṣe Mary Gold ṣé orí nǹkan tá aláṣà bí ṣe fún ẹni màmá fún ẹ láyọ̀ ní bàbá ń fẹ́ láyọ̀ màmá ti láyọ̀ fún ẹni. Ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tí mo ṣe fún ẹ láyọ̀ ìgbà tẹ́mi náà wà ní sísí mo na wọn tó gbẹ mo na wọn tó ti paralyze mo lò gbàgbé dáadáa mo ní ìwọlé ọkọ̀ tó ṣe.
ṣáàrì lọ sí ẹ dára sí. Dára kọ́ ló rẹ́rìn o. No, ms tó dà pé bóyá bàjá ló rẹ́rìn. Àwọn náà ní tó bá béèrè láti mọ̀ ní dédé géètì mo ń pín báyìí mo ń polówó ẹ̀ nílé lọ́tí ní òwò ní ọ̀pọ̀ èjì ìṣìnà yìí. Wọ́n á gbé ẹ̀jẹ̀ pé dára kí ló tó fẹ́ pa làǹdẹ̀ kó ti dà. Mi ò pa làǹdẹ̀ o lásìkò àti mo dẹ̀ ti dọ́dọ̀ làǹdẹ̀ ló sọ fún mi pé òun ká bí mọ́kùnrin rí àbí mo ṣe ṣìnà rí lábí òun. Èmi ò mọ bí tí làǹdẹ̀ ti ń gbọ́ rúmọ̀ mi màá tó fún làǹdẹ̀ ní rúmọ̀. Làǹdẹ̀ olè sọ fún mi pé lásìkò àti mo ti délé òun fóun ká mi mọ́ ṣìnà àbọ̀ òun gbọ́ pé mo ṣe ṣìnà rí àbó rí mi. Tó bá yẹ ní ti bàbá ti fún ẹ lókè àdèmọ̀ kó mistake mi rí. Tí o rò pé tó ṣe pẹ̀lú bàbá ti yẹn ṣe ó kí o ṣe ṣìnà rí kí ló mọ ẹni rẹ̀ kí ló mọ ẹni tó fi ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi mo rò pé ẹ ti ń gbọ́ díẹ̀ lẹ́nu Ìyàwó Lande ó lóun ò ṣe ṣìnà rí bàbá tí ì dẹ̀ fún ní dọ́gì kò dẹ̀ ṣe ṣìnà rí ẹjọ́ èyí tó ṣe yẹn kọ́ kí ni nǹkan tí wọ́n ń pè ṣìnà ni ṣé rí nǹkan tèmi kan máa tún rí sọ nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wà nínú ilé yẹn adult ní gbogbo wọn kò dẹ̀ sẹ́ni tí kò mọ nǹkan tí wọ́n ń ṣe nínú gbogbo wọn ó dàbẹ̀ ni pé ọmọ Marigold yẹn òun lèmi suspect láàrin yẹn pé ó fẹ́ set wọn up ó dàbẹ̀ pé òun ló fẹ́ set bàbá tí up bẹ́ẹ̀ mi ṣe wò ẹ̀yin olùfẹ́ mi ẹ̀yin náà lè fi èrò kan tí yẹn wà lábẹ́ comment section ẹ̀yin mẹ́ta lẹ wà nínú ilé àṣírí dẹ̀ dé ọ̀dọ̀ ọkọ ọ̀rẹ́ bàbá tí ò lè lọ sọ́dọ̀ ọkọ ọ̀rẹ́ kó lọ sọ fún pé òun bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ìyàwó fún ara ẹ̀ ò dẹ̀ lè lọ sọ fún ọkọ ẹ̀ pé òun lọ ṣàgbèrè ń ta ìwọ ẹnì kẹta ìwọ náà ló wà láàrin wọn ta ló wá fẹ́ tú àṣírí báwo ni Lande ṣe gbọ́ ok ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá tí náà sọ. Another truth or dare again. I tell you 1 minute discharge man okay. Of me. That mean pé Mary yẹn àti Dara wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men. Mi ò mọ̀. Wọ́n ti ń ṣe but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. Ṣé ń gbọ́? Ó dẹ̀ ṣe quickie lójú Mary. Yes now. Ọ̀nà Mary wà ta definitely ó bá Mary náà ṣe. Ìlú mi ò bá Mary ṣe kankan o láíláí mi ò lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. So bó ṣe ṣe quickie dọ́kì fún Dara òun ra. Òun ṣe quickie dọ́kì yẹn máa gbọ́ ṣe rí quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbam another truth or dare again. I tell you 1 minute discharge man okay. No kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge yẹn. So it's 1 minute is a game. It's not proper sex. But what you bought no condom? Yes now. I did doggy. Me more. I did doggy. There's no point at my parody time. Ṣé rí pé bàbá tí confirm bàbá tí sọ pé òun ṣe but tẹ́ bá dé gbọ́ lẹ́nu Dára sí mi ó ní bàbá tí ò ṣe ó ní òun kàn jókòó sí orí ẹsẹ̀ bàbá tí ni kí Marigold lè fi rí wípé àwọn ń ṣe tí ṣé Dára sí mi rò pé bóyá ọ̀dẹ̀ làwọn tátà ń gbọ́ ni wọ́n ní wọ́n play game fún yín olóòkàn jókòó sórí ẹsẹ̀ ne Marigold sọ pé òun gbọ́ sound pé bàbá tí ní kóun kọ̀yìn sí yín kóun fèsì ògiri òun dẹ̀ ń gbọ́ sound ó dẹ̀ ní by that time tí kíní ẹ máa fi ṣẹlẹ̀ ó ti mú bí 9 shot ó dẹ̀ sọ pé o ò ṣe Marigold sọ pé o ṣe bàbá tí sọ pé òun ṣe ìwọ wá ń dínà ẹ̀ pé o ṣe ìgbà tó dé sẹ́yìn kan oníbóyá ìgbà tó o ṣe o ò mọ̀ o ní láti parọ́ mọ́ ọ̀rọ̀ ti dé gbangba o ṣe adult ni ẹ gbogbo àwọn èèyàn ti mọ̀ pé nǹkan tó o ṣe ò dáa so ìwọ náà dẹ̀ admit ẹ pé nǹkan tó o ṣe ò dáa simple ẹ dá máa gbẹ lọ. Yes, wọ́n gbá mi ní géèmù nulẹ̀ now kí ló wá ṣẹlẹ̀ so baby báyìí ṣe truth or dare a ṣe ṣe lọ tí mo wá fẹ́ lọ mú nǹkan nu mọ́tò so bí kò ṣe ń bọ̀ báyìí mo kò gbọ́ tí mi sọ pé ó dàgbé bàbá tètè mọ̀ bàbá tètè mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ mo ti fi ó sọmọ mo wá lọ bá mo ní wọ́ọ̀ kí ni bàbá ti mọ̀ Mary
mo lọ ní fún mo best time ó wá ní pé kí n má bínú pé Ìyàwó Lande rẹ̀ mo ní kí ló sọ ó ní Ìyàwó Lande ní pé nǹkan tó ń sọ yẹn kó dà pé mo ti mọ̀ pé o mọ̀ pé Ìyàwó Lande. kí lẹ wí. tó lè búra sí pé o mọ̀ pé Ìyàwó Lande. yes now ló mú wálé mi mo lè búra sí lẹ́nìwéẹ̀ kò sọ fún mi pé òun mú yàn gọ́bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as Ìyàwó Lande I swear to my living God. èmi gangan fúnra mi mo ká so wá sọ fún mi pé Ìyàwó Lande ni mo ní wá ibẹ̀ mo ti mọ̀ pé mo ti wọ̀ so láti ìjọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ́ ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. ṣé ká lè rẹ ṣé Mary àbí Dara. as in Marigold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́ mọ́ láyé. ó bá tán. a máa pè bó fẹ́ jẹ pizza kó o dẹ̀ kó ṣe bó. yes ó máa ní kí Dara pè mí bó fẹ́ jẹ pizza. ṣé ìwọ Mary rìkọ́dù yìí torí mo bì lọ́wọ́ Lande olóòtú. ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ó máa ní kí Dara mi ò mọ̀ ó máa kà ní Dara kan sọ fún mi pé. ó ní dọ́kì lè ṣe nínú kitchen lọ́bọ́kọ̀ ẹ̀ ó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ṣe dọ́kì nínú kitchen mo ní ta lórí kọ́ọ̀bù ẹ̀ ó ní ẹ̀ máa wọ̀rí of course ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. no kò ní ìdí pé anybody hide anything ṣé mo nǹkan tí mo ṣe ní mọ́mì ṣé mo nǹkan tí mo ṣe ní mo challenge ìjọba Lande pé kó provide evidence mo believe pé ìjọba Lande ló rán Mary wá pé kó wá fi ìyàwó ẹ̀ set me up nínú ilé. báwo fẹ́ irọ́ kókó sí objection. tí get because báwo ni wọ́n ṣe mọ̀ àṣẹ truth or dare. mélòó lẹ ríra rí. mi ò rí láti in 5 years but báwo lọ ṣe mọ̀ pé àṣẹ truth or dare pẹ̀lú ẹni tó introduce sí. ó lè má ṣòun ló ṣẹ̀tẹ̀ ọ́bíṣẹ́ yẹn bí àtìta ló ti wá ọ̀ kí àjọ́nà. mọ́mì láíláí mọ́mì. bẹ́ẹ̀ni ti fẹ́ Lande rí kó tó gbé ọ̀rẹ́ ẹ̀ fún. mọ́mì láíláí ta ló wà bẹ́ẹ̀ pàṣẹ truth or dare Mary ló wà láàrin wa náà. ìdẹ́nu tún parọ́ lórí interview tó ṣe bọ́rọ̀ tó sọ tó fẹ́ kí n má sọ ni mo ti sọ yìí ó ń parọ́ lórí interview tó ṣe ó ní pé ìjọ yẹn o àwọn òun wá sùn kitchen wèrè wo ló sùn truth or dare everything ended in the kitchen ó dẹ̀ lọ sùn sínú yàrá for a long time ó dẹ̀ lọ àwọn méjèèjì dẹ̀ lọ wọn sùn lé mi mọ́jú so ẹni tó rán Mary wá sínú ilé mi láti wá force mi láti purọ́ fún mi first pé what's it called Dara content creator ni one mo lè tún gbé Dara jáde two tájọ lọ ra smoke tá padà gbà tẹ́mi ò mọ̀ tí n bá mọ̀ màmá hide ẹ̀ mi hide ẹ̀ náà mo tún tọ́jú ọ̀nà mọ́tò kan gbà tó fẹ́ ra nǹkan. ẹ ti háì. no mi ò háì o mi ò háì mọ́ mi mo mọ tí mò ń sọ o. bọ̀tẹ̀ tí wọ́n bá ti máa ṣe threesome tẹ́lẹ̀ kí ló yọ okó lójú Mary láti tó Dara. because Mary wà o so kò ṣe threesome ni mo ṣe Mary wà o mi ìdó Mary sẹ I swear to my living God. ṣé tó fi dé Mary kò fi fọwọ́ mú Dara ọ̀rẹ́. no the truth or dare yẹn náà ẹyọ kan ni ó ń ṣe pé continuous thing o. truth or dare. ẹ máa gbọ́ ó ń ṣe pé continuous thing ó kàn dare yẹn ẹyọ kan ni that dog is once. So another one, can you twerk? Can you slap your eyes? Can you do that? Another one here. Another one, can you slap your eyes? Can you twerk? Can you dance? So ti nǹkan tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín everything yẹn yọ kàn ní. Can you slap my eye? Ẹ kó gbà tí fúnra yín. No, can you spark my ass? A ní a ó lè sọ fún kẹ́hìn pé ẹ máa gbọ́ a sọ fún kẹ́hìn pé I dare you to spark your ass. And more, you know, give us a ringing tone. So oríṣiríṣi ló wà ní tuntun ọdẹ. wọ́n sábà ìdí tiẹ̀ nígbà tó ń ṣe. no ó kàn sọ fún Dara pé òun tiẹ̀ pé kó mourn like pé òun kó fún òun ní ring tone ẹ̀ so wọ́n tún ní kó spark ass ẹ̀ ó díẹ̀ náà bẹ́ẹ̀ so ó dẹ̀ mọ́tì bó ṣe end nìyẹn so ìgbà tó dẹ̀ end wọ́n lọ irọ́ ló ń pa pé òun sùn kitchen frontal lie irọ́ ló ń pa ẹ má dá lóhùn o. Okay, àti Dara wa wọ yàrá lọ àbí. wọ́n ṣe truth or dare ẹ máa gbọ́ truth or dare ṣé ń gbọ́ báyìí ṣe truth or dare tán gbogbo ètò ń sọ yẹn ó kàn fabricate irọ́ ni báyìí ṣe truth or dare yẹn tán. ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin sísítà mi ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá tí náà ẹ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá tí ṣé rí ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀
ọ̀rọ̀ ó pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tá a bá ní ká máa play ẹ lọ màá kàn gba ẹ̀yin olólùfẹ́ mi ní àkókò ni màá kàn gbà yín lákòókò torí pé kí ni ẹ̀kọ́ ti fojú múmú hàn àti pick point nínú àwọn nǹkan tí a fẹ́ pick ṣé nǹkan tẹ́mi kan lè sọ nínú ọ̀rọ̀ yẹn ọ́ gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ta ló lẹ́bi nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé Marigold ló lẹ́bi ni àbí Dárasími ìyàwó Lande ṣé òun ló lẹ́bi ni àbí bàbá tí àwọn méjèèjì tán lọ kó àwọn bá ń lé ṣé òun ló lẹ́bi ni ẹ má jẹ́ ká tọra wa jẹ wọ́n ní kan tó bá wà nínú yàn òun lọ tí máa ń pààyàn pa ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí nínú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bàbá tí nìkan ni mo kàn lè rí as innocent díẹ̀ bàbá tí nìkan ni mo lè rí as innocent díẹ̀ kó tó di pé wọ́n initiate bàbá tí ṣe rí ibi tí ọkùnrin àtobìnrin bá ti wà that vicinity is a very dangerous area gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ojú tó ń wò mí ẹ ti máa mọ nǹkan tètè mo mean tí ọkùnrin àtobìnrin tó bá wà ní ibì kan oríṣiríṣi sign ló máa jáde ń bẹ̀ oríṣiríṣi temptation ló máa jáde ń bẹ̀ wọ́n tún wá lọ initiate game yẹn kò sọ́kùnrin tó máa initiate ẹ̀ pẹ̀lú tí ò ní jíjà ẹ̀ tó bá ti di pé ẹ ti ń play game wípé ó yá kiss mi ó yá bọ́ ọṣọ ẹ ó yá tẹ̀mí nídìí ó yá tẹ̀mí lọ́yàn ó yá ṣe kinní kan tó ti ń pàtẹ́nì mọ́ romantic game ẹ gbàgbé ẹ anything can happen from there ṣe rí Marigold àti Dárasími àwọn méjèèjì they are the same level kò sí ìtó yàtọ̀ nínú wọn wọ́n mọ̀ọ́mọ̀ initiate bàbá tí ó wá lè jẹ́ pé láti fi gba owó jáde lọ́wọ́ bàbá tí at the end of the day ó lead sí wípé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ Marigold ó lè má ní intention wípé kí àjọṣepọ̀ ká bára wa lájọṣepọ̀ kó wáyé láàrin yẹn ó lè pé máìdí ẹ̀ ni pé káwọn fi obtain owó lọ́wọ́ bàbá tí at least plus minus owó tó obtain láàrin yẹn àfàìmọ̀ kí Marigold kí bàbá tí máa transfer up to 20,000 sínú àkáǹtì Marigold because the first payment is a 5,000 second mi ò mọ yẹ mention third mi ò mọ yẹ until tí bàbá tí sọ pé ṣé o mọ̀ pé kò sówó lọ́wọ́ mi mọ́ ó dẹ̀ mọ̀ pé mi ò mọ tí mu ok o ò lówó lọ́wọ́ mọ́ o ò dẹ̀ mọ tí mu ṣe nǹkan tá a ní kó ṣe òun ni bàbá tí fi wà force láti ṣe nǹkan yẹn tẹ́ ẹ bá dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Dárasími náà ó ní ìgbà tí bàbá tí tó fẹ́ ṣe ó ní oko bàbá tí kò dìde ìwọ́dẹ̀ ní wo ò ṣe báwo ló ṣe mọ̀ pé kó bàbá tí ò dìde ńgbà yẹn can you imagine so láàrin yẹn bàbá tí nìkan ni mo kàn rí gẹ́gẹ́ bí innocent díẹ̀ and ẹ má jẹ́ ká tọra wa jẹ ọkùnrin yọ ní gbogbo wa kò sọ́kùnrin tó máa bá rẹ̀ nírú level bẹ́ẹ̀ yẹn tí o ò bá ti kọ̀ láti bẹ̀rẹ̀ pé mi ò bá yín ṣe géèmù òṣì kankan láláì tí ẹ tí mọ̀ bí tí géèmù yẹn máa end sí o kò ṣe kọ́kọ́ kọ̀ láti bẹ̀rẹ̀ pé o ò ṣe géèmù kankan but since tó ti lè wọnú géèmù yẹn kò sọ́kùnrin tó lè bá rẹ̀ nínú victim bẹ́ẹ̀ yẹn tí ò ní padà fall ọ̀rọ̀ okó àtòbọ̀ màlá ń sọ kò sọ́kùnrin tó máa bá rẹ̀ nínú victim bẹ́ẹ̀ yẹn àfi tabakọ̀ ń parọ́ tán àwa jẹ ọkùnrin mi lè jáde sẹ́yìn pé òun láyé òun ìlẹ́fà ṣerú ẹ̀ irú wọn ṣe ìtò wọ́ọ̀sì jù yẹn lọ ẹ má jẹ́ ká tọrọ àwa jẹ tó tọrọ bá délẹ̀ ẹni ìjẹ́ òbá bá ló ń pè rẹ̀ lọ́kùnrin téèyàn ò bá ti ṣubú kò ní mẹ́rù dì ó dìgbà tó bá bọ́ sínú victim yẹn tó o bá lè control ara ẹ̀ ìgbà yẹn ló máa tó mọ ara ẹ ní ọkùnrin sórí wọn tó bá ti bára ẹ nírú victim bẹ́ẹ̀ yẹn o ò tí ì lè gbà pọ́kùnrin ní ẹ o kò sẹ́ni tí ó lè force irú victim bẹ́ẹ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ bàbá tí pé kò ṣe é pé wọ́n fẹ́ mọ̀ fi sẹ́ẹ̀tì bàbá tí up mo dúpẹ́ pé kò ṣe pé wọ́n fẹ́ mọ̀ fi sẹ́ẹ̀tì bàbá tí up tó bá yẹ kó fẹ́ mọ̀ fi sẹ́ẹ̀tì bàbá tí up ni ìyẹn ló máa worst jù ọ̀
bóyá ká sọ wípé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi set ẹ̀ up ni because báwo ni Lande ṣe gbọ́, that is both of contention. Báwo ni Lande ṣe mọ̀, torí àwọn mẹ́ta náà wà ń bẹ̀, àwọn méjì tó dẹ́kun ń bẹ̀ wọn ò lè dédé lọ sọ fún Lande because àwọn ni ajere ọ̀rẹ́ yẹn ṣí mọ́ lórí. Ó ti mean pé ẹnì kẹta òun náà ló lead the secret yẹn. Kí wá ní rísì tó ṣe tú àṣírí yẹn? Ṣó fẹ́ fi bàtì bàbá tí ì jẹ́ ni àbó fẹ́ fi disgrace ọ̀rẹ́ ẹ̀, àbọ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣe nǹkan kan fún tó dùn tó náà wá wò pé ọ̀nà òun ni mo lè gbá mú ẹ o, máa dẹ̀ set ẹ up. Ló fi jẹ́ wípé ó fi ṣe nǹkan yẹn because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni rísìn? Kò ṣe pé bóyá ó ti fi demand owó lọ bàbá tí kálọ́ bá ti fi demand pé tẹ́ bá ti fún mi níye báyìí máa dẹ̀ táṣìírí yín àló ti fi ń threat bàbá tí. So mí ni pé ọ̀rẹ́ ẹ̀ ló mọ̀ọ́mọ̀ lọ fi kíní yẹn disgrace, àbí kó dẹ̀ yẹ pé bàbá tí ló mọ̀ọ́mọ̀ fi disgrace because mi ò kó wọn àti bàbá jíjọ níjà àbọ̀njọ ṣera wọn. Ọ̀rẹ́ ẹ̀ náà ni ara ń fún mi pé ó possible kó jẹ́ kí bóyá ọ̀rẹ́ ẹ̀ lọ jẹ iṣẹ́ boyfriend ẹ̀ kan ló wá rò pé o ti ń ṣe káàkiri, o ti ń ṣe káàkiri, o tún jẹ iṣẹ́ boyfriend mi, ok máa dẹ̀ tó àṣírí ẹ̀, máa dẹ̀ bá tiẹ̀ jẹ́, máa dẹ̀ set ẹ̀ up. Ó possible kó jẹ́ pé nǹkan tó fa ọ̀rẹ́ yẹn nìyẹn, I don't know, but ẹni tó fẹ́ mi nǹkan tẹ́yìn bá gbà lérò lórí ọ̀rọ̀ yìí ẹ fi ọkàn tí yín hàn lábẹ́ comment section, but ẹnìkan tẹ̀mí rí blame láàrin yẹn òun ni Mary Gold. Ó dàbẹ̀ pé òun ló initiate ọ̀rọ̀ yẹn, òun ló dẹ̀ package ọ̀rọ̀ yẹn, òun ló rẹ́kọ̀dù whatever tó bá rẹ́kọ̀dù ńbẹ̀, òun ló dẹ̀ send ẹ̀ sí ìjọba Lande. Rísì tó wá fi ṣe best not to her, rísì tó fi ṣe best not to her. Ẹni olùfẹ́ mi a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ìjọba Lande. Tá a bá tún gbọ́ ẹni àṣírí mi, bàbá tí nìkan ni wọ́n sì ń pariwo, àti ìmọ̀ ẹlòmíì tí àṣírí ẹ̀ tó máa tún jáde lórí ọ̀rọ̀ ìyàwó ìjọba Lande yìí. Ẹni àṣírí tó bá tún jáde tí n bá tún gbọ́ ẹni olùfẹ́ mi ò ní hesitate láti wá mú fún yín. Ire o.